Ahasuerus láti ṣojú rere fún Esther. Àwọn olórí nínú ìjọ ẹ̀bọ̀lá fún wọn, wẹ́dà ó fèkì wẹ́dà original ni ìyẹn kù sọ́wọ́ Ọlọ́run. Ní ti tèmi ni pé kémi ṣáà ti bọlá fún wọn, kọ́lọ́run fún rẹ̀ kó ṣe ìdájọ́ wọn kò sí lọ́wọ́ tèmi. Àwọn tó bá wà ní ipò government officials, we honour them. Even àwọn ọmọ tọ́lọ́run fi fún wa, ká honour wọn, ká má provoke àwọn ọmọ, ká má provoke wọn. Èèyàn mìíràn provocation lọ́mọ fi ń sá fún o. Òun ní o, tọ́rọ ti sùn ọmọ á sá fún pé wàhálà ilé ó ti sùn mí. Ọ̀rọ̀ Ọlọ́run fún rẹ̀ gangan ó fẹ́ ká honour àwọn ọmọ tọ́lọ́run fi fún wa. Apostle Paul tiẹ̀ wá parí ẹ̀ conclusion Romans 12:10 ó ní ká gbogbo èèyàn tiẹ̀ wá ní ká honour gbogbo èèyàn before ara wa. Téèyàn bá practice honour ẹ máa rí wípé ojú rere máa wá left and right ni. Honour yìí òun ni Esther òun ló fi ṣe gbogbo iṣẹ́ ribiribi tó ṣe o. Kò kìí ṣe pé honour kàn gbé Esther dìde nìkan, ó fi honour ó fi jọ́ọ̀jì ọ̀tá ẹ̀ pa. Ìyẹn wá ń kọ́ kó lo ìbọn kó lo àdá, ó sì honour Hámánì lójú ikú ni. Ó tún pé kó wá jẹ àsè ní prime minister, odidi second in command ọba, tí kò wá jẹ àsè pẹ̀lú ọkọ òun, ó tún invite ẹ̀ ní. Ó honour Hámánì lójú ikú ni o, ó honour ọ̀tá ẹ̀ lójú ikú ni. So kò sí nǹkan tí honour yìí tí kò lè ṣe, kò sí. Chapter 10 in conclusion of the book of Esther. Chapter 10 kan sọ̀rọ̀ nípa títóbi ọba Ahasuerus àti Mordecai. Ní títóbi ọba Ahasuerus, ṣe rí ọba tó bá ti fi èèyàn Ọlọ́run tó bá ti fi sípò, àwọn èèyàn Ọlọ́run gidi ni mò ń sọ, èèyàn Ọlọ́run tòótọ́ ni mò ń sọ o. Kò kí sàwọn tó kàn lọ church, àwọn religious person yẹn kọ́, tó jẹ́ èèyàn Ọlọ́run tó bá ti wà nípò. Ṣé rí influence titi wọn ó máa jẹ́ kí ìlú ó máa jẹ́ kó dára. Influence pé ọba yìí pé ó ní Mordecai as prime minister, ó sì ní Queen Esther gẹ́gẹ́ bí ìyàwó. Ọba yìí ní history, tá bá lọ wo history àwọn ọba míì àti Persia, ẹ rí i pé Ahasuerus yìí ó tóbi gan-an, ó tóbi. Ọlọ́run really fún ní oore ọ̀fẹ́ nígbà tí Queen Esther jẹ́ ìyàwó ẹ̀ tí Mordecai jẹ́ prime minister. Ṣùgbọ́n títóbi ti Mordecai ni mo fẹ́ ká dwell on. Ṣé rí promotion, David sọ pé promotion pé kò ta ló mọ scripture yẹn Yorùbá, kò wá from the east, kò wá from the west, kò wá from the south, but ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Láti ọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run ló máa ń gbéyàn ga o. Ọlọ́run ló máa ń gbéyàn ga. Tí Sátánì bá gbéyàn, tó bá gbé ẹ̀ga, ó ní nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ni. Ṣùgbọ́n tọ́lọ́run bá gbé ọ̀gá, kò ìgbéga pẹ̀lú inú dídùn ni. Èyí tó máa ń láàsì ni, tí kò ní sọ̀rọ̀, tí kò ní nǹkan kan dání. Olúwa ló gbé Mordecai débi tí Mordecai dé. Mordecai ọmọ ẹrú, ó yẹ kó tiẹ̀ ti kúrò, kan ti padà sí ọba bàbá Ahasuerus tiẹ̀ ti pé kán máa padà sí Israeli. So àwọn kan decide pé kán kúkú máa gbé nínú oko ẹrú yìí ti wọn, àwọn ò tiẹ̀ padà lọ promised land mọ́. So ọmọ ẹrú ni Mordecai, ọmọ ẹrú ni Esther. Esther ọmọ tí kò kàwé, tí kò ní bàbá, ọ̀fà ní sẹ́mà, ọmọ ẹrú kó wá di first lady America. Irú ipò tí Queen Esther wà nìyẹn o, níbi tí ojú rere Ọlọ́run lè gbéyàn dé nìyẹn. So Ọlọ́run ló máa ń gbé ní ga o. Ọlọ́run gbé Mordecai ga. Mordecai ò lé pé kóun lè di gíga, kò kí ń ṣe pé ó ń lé pé kán lè promote òun kóun di prime minister. Ṣùgbọ́n wíìlì Ọlọ́run, ètò Ọlọ́run, òun ni Mordecai, òun ló wà ní lórí. Wíìlì Ọlọ́run. Báwo ni ìfẹ́ Ọlọ́run á ṣe máa ṣe láàárín àwọn àtàkù, àwọn tó ń kù sí Bábílọ̀, àwọn tí ò padà lọlé, tí wọ́n á sì lè máa korúkọ Ọlọ́run níbẹ̀. Mordecai wà nínú wíìlì Ọlọ́run. Ọlọ́run sì gbé Mordecai, Ọlọ́run sì gbé ga. So Ahasuerus ọba sì fi ọwọ́ ọba, ó fi owó ọba lé ilẹ̀ fún gbogbo ilẹ̀, ó increase tax táwọn èèyàn ń san ní gbogbo
ibi tó wà lábẹ́. Ní verse 2, àti gbogbo iṣẹ́ agbára rẹ̀ àti ti ipá rẹ̀ àti ìròyìn rẹ̀ ọba yìí fèmẹ́ lọ káàkiri. Títóbi Mọ́dékáì bí ọba ti sọ ọ́ di ńlá, a kò há kọ wọ́n sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àti àwọn ọba, àwọn ìwé chronicles àwọn ọba Media àti Medes náà kọ wọ́n sí. Àwa Kristẹni àka ìwé chronicles ọba títí wọn, ṣùgbọ́n àkànrí nínú Bible títí wa wípé Mọ́dékáì wípé ó tóbi. Ẹ wá wo nǹkan tó jẹ́ kí tí Mọ́dékáì ṣe pẹ̀lú títóbi ẹ̀ o. This is the lesson fún gbogbo olórí. The portrait of a leader. Òní Bible kan rọra sọ ní verse 3 yẹn. Kí ni portrait of a leader? Nǹkan tí ó yẹ kí olórí kó máa ṣe. Òun ni Bible rọra sọ ní verse 3 nípa Mọ́dékáì. Nítorí Mọ́dékáì ará Júdà, nígbà tá a ti bẹ̀rẹ̀ ìwé Ẹ́sítà mi kò lè emphasis sí orí ọ̀rọ̀ Mọ́dékáì. Torí tí Bible bá fẹ́ describe Mọ́dékáì, a sọ pé Mọ́dékáì ará Júdà. Kò kàn sọ pé Mọ́dékáì Júù nìkan, a qualify ẹ̀ wípé Mọ́dékáì ará Júdà. Kí ló dé tó important tí Bible ṣe ń qualify ẹ̀ tí ò ṣe kàn sọ pé ará Júù? Kí ni Júdà dúró fún? Praise. Júdà, so a lè sọ wípé Mọ́dékáì ara àwọn tó ń yin Ọlọ́run. Ṣé ẹ mọ̀ pé mo ti sọ fún wa wípé praise ó máa ń give back to breakthrough ni? Ṣé ẹ rántí pé mo ti sọ fún wa? Ẹni tó bá lè mọ weapon, ẹni tó bá lè mọ bó ṣe ń praise Ọlọ́run, kò sí irú breakthrough téèyàn ò ní. Ẹ tó bá lè yin Ọlọ́run, kò ṣe pé kéèyàn kàn máa kọrin kó kàn máa jó, ṣùgbọ́n kó máa yin Ọlọ́run ní òótọ́ àti ní òdodo pẹ̀lú inú ọkàn, pẹ̀lú láti ọkàn wá. Kéèyàn fi ọkàn rẹ̀ kó fi yin Ọlọ́run, kó wá jó irú jó tí Dáfídì ń jó. Ọ̀tá tó bá dúró rẹ́dì àti lọ ni. Kò sí bí kan náà ṣe lè le tó. Tẹ́ bá máa fi yin Ọlọ́run for some time, ẹ̀yin gan ẹ̀ mọ̀ nú ara yín wípé Olúwa ń ṣẹ́gun, ọba àfìyìn jà ní Ọlọ́run, ó sì máa ń fi ìyàn máa fi fúnyàn ní breakthrough. Torí Bible sọ ní ìwé Ẹ́sítà, ó máa ń sọ wá sọ pé Mọ́dékáì ará Júdà, but torí pé mò ń focus attention lórí Ẹ́sítà, so mi really sọ̀rọ̀ nípa Mọ́dékáì ará Júdà. Mọ́dékáì ara àwọn tó ń yin Ọlọ́run. Ẹni tó bá ti yin Ọlọ́run kò sí bí ìgbéga ò ṣe ní dé, ó máa di títóbi ni, ó máa di títóbi. Mọ́dékáì ará Júdà ni ó ṣe igbákejì Ahasuérusi ọba. Ó sì tóbi nínú àwọn Júù, ó tóbi ní àárín àwọn èèyàn rẹ̀. Ó sì ṣe ìtẹ́wọ́gbà. Ṣé mọ̀ pé it's one thing kéèyàn tóbi, it's another thing káwọn èèyàn gbà yàn. Àmọye tó tóbi ní Nàìjíríà tí kò sẹ́ni tó fẹ́ràn o, tí kò sẹ́ni tó fẹ́ràn. Ṣùgbọ́n àwọn èèyàn gbà á, àwọn èèyàn rẹ̀ wọ́n tẹ́wọ́ gba Mọ́dékáì, pẹ̀lú nínú àwọn arákùnrin rẹ̀, pẹ̀lú gbogbo àwọn arákùnrin rẹ̀ ni wọ́n tẹ́wọ́ gba Mọ́dékáì. Kí nìdí tán fi wá tẹ́wọ́ gba Mọ́dékáì? Nítorí Mọ́dékáì ń wá ire àwọn ènìyàn rẹ̀. Lídà mélòó ló ń wá ire àwọn ènìyàn rẹ̀? Mọ́dékáì, it wasn't about me. Kò kìí ṣe pé kèmí ṣáà ti kọ́lé, kì í ti ra mọ́tò sí everywhere, kì í ra nìkan sí Amẹ́ríkà, kì í ra kan sí Japan, kì í ra kan sí France. Mọ́dékáì ò ṣerú ẹ̀. Ṣùgbọ́n Mọ́dékáì ń wá ojú rere àwọn ènìyàn Ọlọ́run, àwọn ará Júù, pé kí gbogbo àwọn èèyàn àwọn ará Júù kó má ṣe tí a máa jẹ, kókó wọn balẹ̀. Ikọ̀ tó yẹ kí olórí tó yẹ kó máa ṣe leléyìí. Kò wá kìí ṣe ìyẹn nìkan, ó sì ń sọ̀rọ̀ àlàáfíà fún gbogbo àwọn irú ọmọ rẹ̀. Ó ń sọ̀rọ̀ àlàáfíà. Kí ni Jésù Kristi wá ṣe fún àwa? Ṣe bí ọ̀rọ̀ àlàáfíà yìí, ó láṣẹ ń pè ní ọmọ ọba aládé àlàáfíà. He is the Prince of Peace. Even in eternity, ayé tó ń bọ̀, èyí tó sì ń bọ̀, àlàáfíà yìí náà ni Jésù Kristi wá sọ sínú ayé wa. Òun náà ló sì máa sọ nígbà tá a bá ti ẹ̀dẹ́ ibi tá a ti máa lọ gbé lọ́dọ̀ rẹ̀, gbogbo rẹ̀ àlàáfíà ni, kò ní sí wàhálà, kò ní sí àìsàn, kò ní sí gbogbo wàhálà ayé yìí, kò ní sí kankan ń bẹ̀ mọ́.
ọmọ aládé àlàáfíà ni Jésù Kristi. Bẹ́ẹ̀ ni Mọ́dékáì ṣe ń sọ̀rọ̀ àlàáfíà sí àwọn èèyàn rẹ̀. Lásìkò Mọ́dékáì tó jẹ́ prime minister, ọkàn àwọn èèyàn Júù, ọkàn ará Júù, ọkàn wọn balẹ̀. Gbogbo wọn ni wọ́n sì ní ìgbéga. Gbogbo wọn ni wọ́n ní olùrànlọ́wọ́ ẹni tó máa ràn wọ́n lọ́wọ́. Olówó kan láàrin òtòṣì, òfin rẹ̀ gan baba ńlá òtòṣì ni. Baba ńlá òtòṣì ni. Ṣùgbọ́n Mọ́dékáì ó wá ire àwọn èèyàn rẹ̀, ó sì ń sọ̀rọ̀ àlàáfíà, ó sì sọ sí àwọn ará Júù. Ẹni tó bá máa jẹ́ olórí gidi, tó jẹ́ olórí tí Ọlọ́run fi sípò, á jẹ́ ẹni tó jẹ́ pé kò kì í ṣe tara ẹ̀ nìkan ló máa rò, kó ro ti gbogbo àwọn tọ́lọ́run fi sí abẹ́ rẹ̀. Bó ṣe máa sọ̀rọ̀ àlàáfíà sí wọn, bí àwọn ìyá wa ṣe ń ṣe lórí òkè Síónì, kí ibikíbi táwa bá wà, kò dìgbà tá bá, you don't have to have up to 100 people. Ó lè jẹ́ èèyàn méjì, ó lè jẹ́ èèyàn mẹ́ta lọ́lọ́run fún yín lórí ọ̀fẹ́ láti ràn lọ́wọ́, láti gbé dìde, láti sọ ọ̀rọ̀ àlàáfíà. Tẹ̀mọ̀ pé nǹkan báyìí tí ń bá ṣe, ó máa jẹ́ káwọn èèyàn yìí ní àlàáfíà. Káwa náà ká ṣe bí Ọlọ́run ṣe lo Ẹ́sítà, bó ṣe lo Mọ́dékáì, kò sí ẹni tí Ọlọ́run kò lè lò. Àfẹn tí ò bá fi ara rẹ̀ sílẹ̀ fún Ọlọ́run láti lò. Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. A ti parí ìwé Ẹ́sítà. Lágbára Ọlọ́run, review ló kù tá a máa ṣe. Ṣùgbọ́n ká tó, ẹ jẹ́ kí n conclude pẹ̀lú pé ṣe rí, whether we like it or not, bóyá a fẹ́, bóyá a kọ̀, Jésù Kristi ń padà bọ̀ o. Òtítọ́ kan tí kò sí ẹni tó lè yí padà ni o. A rí ní ìwé Ẹ́sítà tá a ṣe yìí wípé purpose Ọlọ́run ó máa wà fulfilled o. Kò sí kankan tẹ́nì kankan lè ṣe ń pa ẹ̀. Purpose Ọlọ́run ó di dandan. Ó kàn jẹ́ pé ẹni tó bá fẹ́ kọ́lọ́run lóhùn, ẹni tí ò bá dẹ̀ fẹ́ kọ́lọ́run lóhùn, tó bá fẹ́ kọ́lọ́run lóhùn á lóyàn míì. Ṣùgbọ́n purpose kan tó wà tí kò sí bàbá ńlá ẹni tó lè yí padà ní pé Jésù Kristi ń padà bọ̀, ó sì ń padà bọ̀ wá ṣèdájọ́ gbogbo ayé. Ó ń padà bọ̀ láti wá ṣèdájọ́ gbogbo ayé. Ọlọ́run fi Matthew 24 wọ́n fi sí mi lọ́kàn láàárọ̀ yìí. Matthew 24 láti tábà ṣetán ẹ lè kà ń lé láti 39 títí lọ dé 41. Matthew 24 39 to 41. Àwọn èèyàn lásìkò Nóà níṣẹ́ ni wọ́n ń ṣe nǹkan tó wù wọ́n. Àwọn kan ń lọ ṣèyàwó, àwọn kan ń lọ ọjà, àwọn kan ń lọ oríṣiríṣi. Bẹ́ẹ̀ ni Nóà ti pariwo títí fún wọn wípé ẹ máa bọ̀ nínú ọkọ̀ ìgbẹ̀yìn, ẹ máa bọ̀. Wọn ò dá lóhùn, níṣẹ́ náà fi ṣe yẹ̀yẹ́, wọ́n fi ṣe yẹ̀yẹ́ ni. Verse 39 sọ pé wọn kò sì mọ̀ títí omi fi dé tí ó bá gbogbo wọn lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wíwá ọmọ ènìyàn yóò rí pẹ̀lú. Nígbà tí Jésù Kristi bá dé, kò sí end time la wà yìí o. End time, ìwọ tó wá ṣiṣẹ́ ibi tó ń gbọ́ mi báyìí, iná Ọlọ́run máa jó ẹni tó wà yẹn. Ó fẹ́ máa takò ọ̀rọ̀ Ọlọ́run. Mo pa ní àṣẹ lórúkọ Jésù. Mo ní kí iná Ọlọ́run jó ẹni tó wà yẹn lórúkọ Jésù. Ó lè díṣẹ́ Ọlọ́run lọ́wọ́. Àti wọ àtẹ̀yìn tó rán ẹ gbàdájọ́ lè ní lórúkọ Jésù. Ẹ jẹ́ ká padà sínú ọ̀rọ̀ wa. Bí wíwá Ọlọ́run bó ṣe máa rí nìyẹn o. Nígbà tí kò sẹ́ni tó tiẹ̀ mọ̀, ó kàn máa dé ni. Nígbà tó bá dé, kí lọ́lọ́run fẹ́ bá lọ́wọ́ rẹ̀? Verse 4 sọ pé nígbà náà ni ẹni méjì yóò wà ní oko, á mú ọ̀kan, á sì fi èkejì sílẹ̀. Verse 41 sọ pé àwọn obìnrin méjì yóò jùmọ̀ máa lọ lọ́pọ̀, á mú ọ̀kan, á sì fi èkejì sílẹ̀. Ọlọ́run á jẹ́ kó jẹ́ pé àwa ló máa mú o, àwa kọ́ ló máa fi sílẹ̀ lórúkọ Jésù o. Àmín, àmín Jésù. Àmín o. Ìwà oníkálukú bá ṣe lo ìgbésí ayé wa, òun ló máa ṣe mẹ́rin tó máa mú àtẹ̀yìn tó máa fi sílẹ̀. A lè máa fi nǹkan pamọ́, a lè sọ pé kò sẹ́ni tó mọ̀ wípé à ń fi inú rìn. Pé orí la fi ń rìn,
ṣùgbọ́n ṣéèyàn lè farapamọ́ fún Ọlọ́run tó dá ni. Gbogbo nǹkan kedere ni lójú Ọlọ́run, òun ló sì máa ṣèdájọ́ òun kálukú. O lè máa di Bible mọ́yà, ó lè jẹ́ pé hallelujah àti ẹ̀gan ló ń pariwo jù lórí òkè Síónì, ṣùgbọ́n ìwọ fúnra ẹ̀ máa fò jìnnà sí Ọlọ́run. Ìdájọ́ máa dé, whether you like it or not. Last week mo sọ fún wa, ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀, aráyé ẹ yí padà, onídàájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ rẹ̀. Báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ̀? Ẹ̀yẹ Olúwa ń padà bọ̀. Ó máa béèrè báwo ló ṣe lo ìgbésí ayé rẹ̀. You have him to answer to. Ó máa answer fún. Tó bá mọ̀ yìí pé Olúwa fẹ́ lórí ọ̀fẹ́ láti wà lórí òkè Síónì lẹ́yìn. Ó sì fìgbà kankan jẹ́wọ́ Jésù Kristi yìí. Mo sọ fún wa lẹ́ẹ̀kan Genesis 1:1. Ìfà ní gbogbo Bible ló important jù. The first 4 words. In the beginning, God. Láì sí God ní beginning, gbogbo eléyìí tó kù ní gbogbo Bible kò lè ṣiṣẹ́ fún ẹni tí ò bá ti kọ́kọ́ gbà yẹn. Níbẹ̀rẹ̀ Ọlọ́run ni. Ṣùgbọ́n tó bá ti gba Jésù Kristi, ó ti begin nìyẹn o. Gbogbo nǹkan tó kù ṣẹlẹ̀ wá máa tẹ̀lé. Nígbà tí Jésù bá dé, tó o sì fi ẹ̀ṣẹ̀, tó o máa fi ṣeré, tó o máa ṣe hallelujah daytime alẹ́ kó tó lọ máa kéhèyé pa. Tó jẹ́ pé ọkàn kan inú kan ló fi ń bá Ọlọ́run ṣiṣẹ́. Nígbà tí Jésù bá dé, Jésù máa mú wọn. Àti pé kí Jésù tiẹ̀ tó dé, ọmọ aládé àlàáfíà, ó máa fún ọ lálàáfíà ní gbogbo ọ̀nà. Kò ní fi ṣe kọ́kọ́ ẹ ṣe lè gbé sókè, kò ní fi ṣe nǹkan tó lè máa ṣẹlẹ̀ báyìí. Divine reversal. Olúwa máa yí padà sí rere fún wa lórí òkè Síónì nínú ọdún yìí lórúkọ Jésù. Amen. Ṣùgbọ́n tó o bá ní Jésù, wá kàn máa gbọ́ testimony divine reversal ní o. Wá kàn máa gbọ́ ni, kò ní kọ̀ ọ́. Ṣùgbọ́n tó bá ti wà ní sáìdì Ọlọ́run, ó ti dandan kí divine reversal tó kó wà fún ọ. Tó bá fẹ́ gba Jésù Kristi, àbọ̀ mọ̀ pé o ti lọ, o ti ṣìnà, o ti gba Jésù tẹ́lẹ̀ ṣùgbọ́n ìgbà tí wàhálà dé, o lè ti lọ bá àwọn tí wọ́n máa ń ràn àwọn èèyàn lọ́wọ́, tó máa ń parun síbẹ̀. Sẹ́pẹ́ àwọn tó ń ràn wọ́n lọ́wọ́ gan, wọ́n fúnra wọn gan èèyàn ìparun ni, àwọn gan máa parun ni. Ṣùgbọ́n orí ọ̀fẹ́ wà, Ọlọ́run aláàánú lọ́lọ́run. Á sì tún fún ẹ ní new beginning. Tó bá ti rẹ́dì láti gba Jésù Kristi yìí sínú ayé rẹ̀, kó jẹ́ ká jọ gba àdúrà. Tá bá sì ti gba àdúrà náà tán, ó láti fi gbogbo iṣẹ́ ìṣù ẹ̀ṣẹ̀, ó láti fi sílẹ̀ pátápátá. Kó wá di òpó Jésù Kristi yìí, kó dì í mú. Torí nígbà tó bá dé bí olè lóru, kó bá lè mú ọ. End time la wà yìí o, àkókò ìgbẹ̀yìn la wà yìí. Anytime ni Jésù lè dé. Anytime. I don't know why Ọlọ́run ṣe fi Matthew 24 yìí sí mi lọ́kàn láàárọ̀. Bó jẹ́ èèyàn kan ló ń bá sọ̀rọ̀ ni o, bọ́dẹ̀ jẹ́ gbogbo wa ni o. Olúwa fẹ́ kó ń kálukú yí ara rẹ̀ wò. Pé tí mo bá dé, ǹjẹ́ o pé? Ǹjẹ́ o yẹ? Ǹjẹ́ mo lè mú ọ lọ? Àbí mo máa fi ọ́ sílẹ̀ ni? Alóore ọ̀fẹ́ lórí òkè Síónì lẹ́yìn. Tó bá rẹ́dí àti gba Jésù Kristi, kó má bàa sọ pé last minute yẹn ò gbọ́ ni. Ó gbọ́ lẹ́ni o. Olúwa rán mi sí ọ. Ó gbọ́ lẹ́ni. Pé tí mo bá dé, ṣé mo máa bá ọ? Àbí mo máa fi ọ́ sílẹ̀ ni? Nítorí onídàájọ́ ayé ń bọ̀, whether we like it or not. Tó bá rẹ́dí àti gba Jésù Kristi, jẹ́ ká jọ gba àdúrà. Wípé Olúwa, mo máa ń ra mi bí ẹlẹ́ṣẹ̀. Nítorí tèmi lẹ́ṣẹ̀ kú ikú oró lórí igi àgbélébùú. Lẹ́ṣẹ̀ kú ikú oró ní orí igi àgbélébùú. Ẹ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Ẹ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá yín jíǹde bẹ́ ṣe jíǹde lọ́jọ́ kẹta. Èmi náà fẹ́ bá yín jíǹde bẹ́ ṣe jíǹde ní ọjọ́ kẹta. Ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè.
Ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè. Olúwa sì kọ orúkọ yín sínú ìwé ìyè. Àwọn áńgẹ́lì á sì máa yọ̀ lọ́run pé a tún ti níyàn míì. Wọ́n á sì tún máa kọ́ ilé títí yín náà. Ẹ ṣé o. Thank you very much for coming every Thursday fún Bible study. A tún ti parí ìwé Esther. Ọlọ́run tẹ wá họ́nà. Olúwa họ́nà yín lórúkọ Jésù. Amen. Thank you very much for the opportunity, ma. The Lord bless you. I appreciate you and I love you. God bless you all. Thank you, Lord Jesus Christ, for this opportunity. I love you, Lord, and I appreciate you. Thank you, Father. Amen. Thank you, Lord. And thank you very much, ma. God bless you. Fresh anointing upon your head in the mighty name of Jesus Christ. And unction in the mighty name of Jesus Christ. God will renew your power, your strength, and understanding of His word in the mighty name of Jesus Christ. Amen. Well with you in Jesus' name. Amen. Amen. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ ńlá tí àwọn ọmọ orí òkè Síónì ní lójú Olúwa. Oore ọ̀fẹ́ ni o. Yes, sir. Mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, oore ọ̀fẹ́ la ní. Ìdí ẹ̀tọ́ Ọlọ́run fi gbé orí òkè Síónì kalẹ̀, kí la ṣe jẹ́, kí la já mọ́. Tó fi pé èrè àti èmi sórí òkè yìí. Àwọn èrò láti wá máa bá wọn ṣiṣẹ́. Bẹ́ẹ̀ni. Ó wá gbé kalẹ̀ fún ìràpadà ẹ̀mí. À ń gba àdúrà, Olúwa dẹ̀ ń gbọ́. Oore ọ̀fẹ́ ni. Mo ṣàkíyèsí nǹkan kan. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé olùkọ́ wa tí Ọlọ́run fún wa lórí òkè yìí. Torí tí wọ́n fi àyè gba Ọlọ́run nínú ayé wọn. Èèyàn láti ka nǹkan kan tó máa yé dáadáa kí ó tó lè kọ́ àwọn ẹlòmíì, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Bẹ́ẹ̀ni mà. Bẹ́ẹ̀ni. Àwọn fi àyè gba Ọlọ́run. Mo gba àwọn àdúrà kan síbi báyìí. Mo wá rántí bí Mọ́dákáyì àti Esther. Tẹ́ bá ṣàkíyèsí ńgbà tá a dé nípa Ọlọ́run ní òun máa ṣe ojú rere sí wa, this is our year of favour. A ní condition wà ń bẹ, ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ni mà. Bẹ́ẹ̀ni mà. Ọ̀rọ̀ nípa àwọn kan, nípa Noah, nípa Joseph, nípa Esther àti nípa Mary. A wá sọ wípé nípasẹ̀ wọn, nípasẹ̀ tẹni àkọ́kọ́, ó gba ìdílé rẹ̀ là, àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Tani tẹni àkọ́kọ́ tí mò ń sọ? Noah. Joseph, ó ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Bẹ́ẹ̀ni. Esther, gbogbo ìran wọn ló gbàlà. God is doing something. Jésù wá sáyé nípasẹ̀ Mary, ó wá gba aráyé là. Abẹ́rẹ́ nǹkan báyìí. Bẹ́ẹ̀ni. Mo wá mú àwọn méjì yìí. Mo lọ sí Genesis 41 láti ẹsẹ̀ 41 dé 44. Tẹ́ bá ráyè bá mi kà ní kíákíá. Genesis kìíní mà. 41. Yes, ma. Verses 41 to 44. Bẹ́ẹ̀ni, kò pọ̀ púpọ̀. Yes, ma. Yes, 41 to 44. Pharaoh sì wí fún Joseph pé, wò ó, èmi fi ọ́ ṣe olórí gbogbo ilẹ̀ Íjíbítì. Pharaoh sì bọ́ òrùka ọwọ́ rẹ̀ kúrò, ó sì fi bọ́ Joseph lé ọwọ́, ó sì wọ̀ ọ́ ní aṣọ ọ̀gbọ̀ dáradára, ó sì fi ẹ̀wọ̀n wúrà sí ilé ọrùn, ó sì mú un gún kẹ̀kẹ́ kejì tí ó ní, wọ́n sì ń ké níwájú rẹ̀ pé kábíyèsí, ó sì fi jẹ olórí gbogbo ilẹ̀ Íjíbítì.
Fáráò sì wí fún Jósẹ́fù pé èmi ni Fáráò, lẹ́yìn rẹ ẹnikẹ́ni kò gbọdọ̀ gbé ọwọ́ tàbí ẹsẹ̀ sókè ní gbogbo ilẹ̀ Íjíbítì. Àmín. Joseph was a nobody. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ni. Prisoner ni. Kó tó di prisoner nǹkan. Nomad. Darandaran. Nomad. Darandaran ni. Mo fẹ́ kẹ́ wá wo nǹkan tá a kà yẹn sí ìgbésí ayé ti Mọ́dákáì. Joseph ní ilẹ̀ Egypt ó di igbákejì ọba àbí bẹ́ẹ̀ kọ́ ni. Mọ́dákáì náà ó wá di igbákejì ọba. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Mọ́dákáì kò jẹ́, there was nothing to be written about him before. Nípasẹ̀ Esther ni Mọ́dákáì ṣe débi tó dé yẹn. Mo fẹ́ ká lọ gbàdúrà. Ọba tó mú Jósẹ́fù tó di igbákejì Fáráò. Bẹ́ẹ̀ ni Mọ́dákáì di igbákejì Ahasuerus, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Bẹ́ẹ̀ni. Ẹṣẹ́ ká yẹn níṣe ló ń jẹ́ ká wo the picture ti Mọ́dákáì. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni mà. Bẹ́ẹ̀ni. Bí picture yẹn ṣe rí gangan nìyẹn. Olúwa jọ̀wọ́ mú àwọn ọmọ wa dé ibi gíga wọn. Ilẹ̀ àjèjì ni wọ́n wà o. Àdúrà ti kẹta nìyẹn. Àdúrà àkọ́kọ́. Olúwa jọ̀wọ́ jẹ́ kí àánú rẹ kó wá wa rí ní ilẹ̀ àjèjì. Ilẹ̀ àjèjì la wà yìí o. Bẹ́ẹ̀ni mà. Mo fẹ́ kó mi mọ̀ bóyá mo fẹ́ ṣe. Mo fẹ́ kó ní lọ́kàn ara rẹ pé mo ti sọ kọjá láàárọ̀ yìí. Àyànfẹ́ ni ọ́ níwájú Ọlọ́run. Àbí bẹ́ẹ̀ kọ́kọ́. Àyànfẹ́ ni wá. Nínú wa ló lálàá tí Ọlọ́run fi nǹkan tó máa ṣẹlẹ̀ l'Amẹ́ríkà hàn. Tí áńgẹ́lì Ọlọ́run wá sọ fún ó yọ ní ìyá ọkùnrin pé àdúrà ló lè kí lóyìnbó tí mo fẹ́ lò. Àdúrà ló lè àbá tiẹ̀. Kí ni ìtumọ̀ àbá ti lédè Yorùbá? Ló lè yí padà. Ló lè yí situation yí padà. Bẹ́ẹ̀ni mà. Àjèjì la jẹ́ nílùú yìí o. Ire lọ́lọ́run máa lò. Èmi lọ́lọ́run máa lò. Ẹ bìlíìfù ẹ̀ ṣá. A bìlíìfù. A gbàgbọ́. Mo gbàgbọ́. Olúwa jẹ́ kí àánú rẹ̀ kó wá wa rí ní ilẹ̀ àjèjì tá a wà yìí. Kẹ́ wá sọ wá di ẹni ńlá nípa oore ọ̀fẹ́ rẹ̀. Olúwa sọ Jósẹ́fù di ẹni ńlá nílẹ̀ àjèjì. Àbí kì í ṣe bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ni mà. Iṣẹ́ tọ́lọ́run rán Esther ó ṣe. Nípasẹ̀ yẹn, iṣẹ́ tọ́lọ́run fi sínú ọkàn Mọ́dákáì ó ṣe. Ẹ wá wo ibi tọ́lọ́run gbé wọn dé. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Torí tí wọ́n rí ojú rere ní ọ̀dọ̀ Ọlọ́run. Àdúrà kejì. Olúwa jẹ́ kí ògo àti ẹwà rẹ ó wà lára àwọn ọmọ wa tó bẹ́ẹ̀ gẹ́ tí wọn yóò jẹ́ tí ìwà wọn àti ìṣe wọn yóò jẹ́ ìtẹ́wọ́gbà ní ipòkípò tí wọ́n bá wà. Kábíyèsí Ọlọ́run. Ẹ tún sọ́mà. Olúwa jẹ́ kí ògo àti ẹwà rẹ kó wà lára àwọn ọmọ wa tó bẹ́ẹ̀ gẹ́ tí ìwà wọn àti ìṣe wọn yóò jẹ́ ìtẹ́wọ́gbà ní ipòkípò tí wọ́n bá wà. Tó bẹ́ẹ̀ gẹ́
tó bẹ́ẹ̀ gẹ́. Tí ìwà wọn àti ìṣe wọn. Tí ìwà wọn àti ìwà wọn. àti ìṣe wọn. Ìtẹ̀wọ́gbà. Yóò jẹ́ ìtẹ̀wọ́gbà. Ní ipòkípò tí wọ́n bá wà. Àmín. Ìwà wọn, ìṣe wọn. Mo gbọ́ sórí kan bóyá màmá wa nínú Olúwa náà ló sọ. Bíi mẹ́sẹ́ńjà ni, bọ̀ tó lọ́gà. Ògo Ọlọ́run wà lára ẹ̀, ẹwà Ọlọ́run wà ní ara rẹ̀. Bọ̀ tó ń ṣe dáadáa. He was a cleaner o. Àbí bẹ́ẹ̀ kọ́ ni mọ́mì wa. He was a cleaner. Messenger ni. Messenger God that bless yín mà. Bẹ́ẹ̀ ni tó fún ní kí. Tó fún ní kí ilé. Torí tí ìwà rẹ̀ jẹ́ ìtẹ̀wọ́gbà ni. Tí ìṣe rẹ̀ àti ìwà rẹ̀ ó jẹ́ ìtẹ̀wọ́gbà. Even ní ipò messenger tó wà. You don't have to be at the top kí ìwà ẹ̀kọ́ tó jẹ́ ìtẹ̀wọ́gbà. Bẹ́ẹ̀ ni. Mo rò pọ́rọ̀ mi understand wa ṣá. Ó yé wa dáadáa. Jẹ́ kí ògo rẹ àti ẹwà rẹ kó wà lára àwọn ọmọ wa. Ẹlòmíì àforíṣe níbi iṣẹ́ ìwé má bínú o. Àforíṣe, àfọ̀rùnṣe. Wọ́n ò tiẹ̀ ní rí. Àbí mo parọ́? Kò sẹ́ni tó máa rí. Ẹ kúrò rárá mà. Bẹ́ẹ̀ ni mà. Ẹ kúrò mà. Kò sẹ́ni tó máa rí. But ọ̀gá yẹn rí. Ọ̀gá yẹn ti ń wọ̀ ọ̀jẹ̀. Ó ti ń study ẹ̀. Jẹ́ kí ògo rẹ àti ẹwà rẹ kó wà lára àwọn ọmọ wa tó bẹ́ẹ̀ gẹ́. Tí ìwà wọn àti ìṣe wọn yóò jẹ́ ìtẹ̀wọ́gbà. Ní ipòkípò, ìbáàjẹ́pò cleaner, ìbáàjẹ́pò messenger, ìbáàjẹ́pò bí kébi tó lè wà. Ní ipòkípò tí wọ́n bá wà. Àdúrà kẹta wà ní ti Jósẹ́fù di igbákejì Fáráò. Bẹ́ẹ̀ ni Mọ́dékáì ó di igbákejì Ahasuerus. These two people were nobody. They had nothing to be reckoned with initially, ṣá. But Olúwa mú wọn dé ipò igbákejì. Tó bá fẹ́ ládùúrà ni kì í ṣe dandan. Mú àwọn ọmọ wa dé ibi gíga wọn. Gbogbo wa yìí ilẹ̀ àjèjì la wà. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni mà. Jósẹ́fù ilẹ̀ àjèjì ló wà. Mọ́dákáì ní Páṣíà. Ta ló ń jẹun tájá ń jùrù? Who born monkey? Àbí báwo náà ṣe ń sọ? Banana. Who give monkey banana? Who give monkey banana? Who give monkey? Nǹkan tí mo fẹ́ sọ mi mọ́ sọ dáadáa ni. Who give monkey banana? Ọ̀tọ̀ Ọlọ́run gbé wọn dé ibi gíga. Ó yẹ ẹ̀mú kan nínú ẹ̀ aago ti lọ tán. Ẹ̀mú kan nínú ẹ̀. La máa mú mà. Méjì la máa mú mà. A máa mú number 1 àti number 2 la máa mú. Number 2 ó ti kárì number 3. Nítorí tí ògo àtẹwà Ọlọ́run bá wà lára àwọn ọmọ wa, wọ́n máa débi gíga wọn. Bẹ́ẹ̀ni. 1 and 2. Ẹ ṣé mà. Ó yá, a fẹ́ gba àdúrà. Mo kọ́ tó gbàdúrà. Gbogbo ọmọ orí òkè tí ó ní ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo ti kọ́ nípa ọ̀nà. Mo kọ́ nípa favour. Ó ní ìdí tọ́lọ́run fi jẹ́ ká máa ṣiṣẹ́ Esther yìí ní January yìí. Ó ní ìdí tó ṣe fún mi pé yá favour wa. Ó níbi tọ́lọ́run mú wa lọ. Ẹ jẹ́ ń tọ́ tòótọ́ fún yín o. Bẹ́ẹ̀ni. Ibi ńlá lọ́lọ́run mú àwa àtàwọn ọmọ wa lọ, ibi gíga ni. Ẹ̀yin gbàgbọ́ nínú ọ̀pọ̀. Màmá wa ti sọ pé ká gbàgbọ́, ká trust, ká believe. Tá bá gbàgbọ́ pé ó ní ìdí tọ́lọ́run fi sọ wípé ṣé ọdún yìí ọdún favour ló máa jẹ́ fún wa. So we receive favour. Wherever you're, favour will run after them. Favour will be looking after them. Shall you imagine if favour might look after wa? In the name of Jesus, lórúkọ Jésù. Pẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé yín mà. Tẹ́ bá wa sọ dáadáa nípa ìwé Esther yìí, arọ́gbọ́n kọ́ dáadáa,
olúwa bless yẹn jẹ́ kí lọ gbàdúrà olúwa jẹ́ kàánú rẹ kó wá wa rí ní ilé àjèjì tá a wà ilé àjèjì láwa kẹwàá sọ wá di ẹni ńlá nípòrí ọ̀fẹ́ rẹ àdúrà.